igi àfitagi iná gẹ́ igi iná gẹ́ tó máa fi àchàlà àchàgi iná gẹ́ àchàlà chọlọchọlọ. Mo sì máa padà sí Lagos ọlọ́gbọ́ àwé sẹ́wọ̀n gan ni wọ́n ṣe ń ná lórí àbájẹ̀bù jẹ̀bú ni wọ́n. Wọ́n ṣe jẹ̀bú. Ó sì jọ jẹ̀bú ọjọ́ jẹ̀bú nígbà owó mo bọ̀ ọ̀rọ̀ náà inú eruku náà látún padà lọ bá. Tẹ́lẹ̀ nǹkan. Yóò tún lọ́tún náà. Ẹ lọ́nu ikú kẹ́ tó gbé wá bá dọ̀tí torí tí wà lọ́lọ́ fi dá yín lágbọ́ ọlọ́mẹsẹ̀ lọ ẹ tẹ̀gbẹ́ ewúrẹ́ tẹ̀gbẹ́ àgùntàn mọ́lẹ̀ tẹ́tọ̀ fi dá padà wá bí. àwọn òtún ni rẹ̀. Àwọn tó wá pọ́lísì bàtà ni. Kílẹ̀ wájọ ń fà tó lé tó yẹn. Kọ̀fẹ́ kí SHOEMAKER jẹ́ ni wọ́n kọ̀mpléènì pé tó bá tó dé ndókun sí yọ dọ̀tí. Mo ní yọ dọ̀tí tọrọ ọ̀fẹ̀sẹ̀ rẹ yígbẹ́ ẹlẹ́dẹ̀ ọ wà dábàtà padà tó bọ̀ pọ́lísì bí ó tó gbowó. Kọ́sítọ́mà làwọn náà ń bá wí nìyẹn. Gbogbo yín wákàtá náà ni fẹ́ ká bàbá jẹun ni. Ó yé mi torí pé dry season lẹ fi ń jẹun. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́. Bàtẹ́ ti rẹ́dì. Ọ̀rẹ́ kí ló rẹ́dì? mi ò kàn tí pọ́lísì ẹni mo ti ṣe gbogbo mo ti ra gbogbo tó bàjẹ́ mbẹ́ ọmọ arìn o ìrìn yẹn gbé bàtà yẹn gan wọn gbọ́dọ̀ fi bàtà yẹn ṣépè fún yẹn bó ṣe ń rìn o lóde ṣé tọ́ bá rìn lọ ọmọ adójú ẹsẹ̀ délẹ̀ ni o lè máa gárò. Ṣé kí n máa ti rọrin pẹ̀lú bàtà? Àtọ́ bá ti rọrin bàtà rẹ yóò fètè máa jẹ lẹ́sẹ̀ àtẹlẹsẹ̀ náà ọmọ kébí bàtà náà ti máa ṣẹ̀ṣẹ̀ díjà máa ń jẹ bó bá wo bíbà yìí ó rí i pé ẹ̀kẹ́ ẹ̀ fala ní àyè ọmọ. Ilé ó dẹ́ kan yín. Ibi tó nẹ́pọ̀ lọ fi tẹ́lẹ̀. Ó nọ́mà bí n bá ṣe lo bàtà mi ṣe bọ́dọ̀ yín náà ni màá kó wa. Ọmọ àpẹ. Èyí lẹ́yìn sọ lẹ́yìn fọ́nà. Ọmẹ́sì ọ̀rọ̀. Ẹlẹ́ ti parí ẹ̀bọ̀ tẹ̀ sáyìn bàtà mi. Kò dáná o. Máa gbọ́ òfowó lẹ̀. Ó fi fún ẹnu ìdún yẹ̀mùyàmù etí mò ń ṣe gan mò ń ṣe nítorí ìfẹ́ ta ní sára wa náà lé ní. Níjẹ́ o ti tẹ́wọ́ bàtà gbẹ̀yìn. Ẹ̀sọ́ ọjọ́ wo ni Kọ́ládé wá ṣe bàtà mi? Ṣé bó ní balance tó ní kémi wá kí n fi ṣe bàtà mi? Láti December last year. Owó last year ni kémi ọmọ náà dì sẹ́yìn. Àlọ́ rero mi láti di Ògbómọ̀ṣọ́ délẹ̀ yìí. Sọmọ yìí owó mọ́tò Ògbómọ̀ṣọ́ dé àyìn. Máa kó lọ òkú ní kọ́bọ̀ tó sọ náà tẹ́lẹ̀. Ẹ má wọrí. Kú gbé wọn. Ó wà là. Ìfapọ̀. Gbogbo bí àdúgbò ti tó jẹ. Portugal. Portugal. Ọmọ tó yẹ kébù. Ọmọ tó sike pọ́pọ́. Iye bó ṣe pè mí lórí fóònù tọkọ gist mi náà mẹ́dùn. Bóòlù bí wàá lọ bá dé báyìí finally. Kò ní dé kí ni tó bá ti sẹ́ẹ̀dì ó ti sẹ́ẹ̀tì yìí sáàkì mo sọ fún yín. Ṣé bó ṣe wà ó ọmọ sí o ká ní pé mo ṣe ní ẹ kówó sí òun ẹ farabalẹ̀ kó bẹ́ẹ̀ ni. Portugal ó jèrè ẹ wo alájà yóò dáa fún yín ẹ fi rèé jẹkọ ẹ dákun ọ̀rẹ́ yìí ìyàsẹ̀lẹ̀ tó lóun fẹ́ fi sọ́ọ̀bù rẹ́ǹtì nínú ilé rẹ̀ mẹ́hùn ẹ bá ń bá sọ̀rọ̀ kí n gbà wọ́n sanwó rẹ̀ èyí tí mo wà lábẹ́ òrùlé yìí ó tó gẹ́ táwọn káńsù wa ń dà yìí láàmú pé àwọn fẹ́ jábí ìdánù ẹ̀yin gan fẹ́ gba sọ́ọ̀bù àsìkò tó tí wọ́n gba sọ́ọ̀bù tèmi ti dà. Bàbá ẹ má gba sọ́ọ̀bù rírà lẹ́ẹ̀ra. Ìyàsẹ̀lẹ̀ ò ní gbà ọ̀rẹ́ wọn yẹn kò fẹ́ tà nǹkan. owó yóò ta. Ẹ mọ tí ń bẹ́lẹ̀ ní kíkí ni. Kárí ọmọ. Ẹ bá mo ti fẹ́ jẹ́ àṣẹ báyìí ṣe rí nọ́mbà kan bẹ́lẹ̀ báyìí mẹ́ta ni dàrẹ́ẹ̀tì ni tírí dàrẹ́ẹ̀tì oró owó tẹ wáyé tẹ́ ẹ jẹ yìí ẹ mọ́ gbà o. Kí ló dé? Yóò dà fún yín ẹ mọ táyì ṣe á dá padà á fi ta á fi ráyè fowó yẹn ṣòwò á fi ṣòwò sórí nọ́mbà tuntun yìí tí mo sọ pé wà nílẹ̀ yìí eléyìí ṣé kí n sọ 64 46 89 á wà dá padà sí lórí. Àwọn èsì bẹ́ẹ̀ ló gbọ́n sọ wọ́n fẹ́ kí n ṣe ní owó àbájẹ̀bú dá padà rárá ní kọ́kọ́ gbà yìí wọlé náà má sọ yẹn. Ìwọ gbàgbé èèyàn á wà ṣẹ̀ṣẹ̀ wá yọ látúnú àpò mi á wà tó fi ta bí mo ṣe fẹ́ ṣe nu sọ̀rọ̀ mi sí àṣẹ bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀. Èkejì sórí bá a ṣe wọ́n palẹ̀ mọ́ nísìn àjọ jáde tó mo fẹ́ dí ọ̀dọ̀ girlfriend mi àjọ ya bẹ́ẹ̀. Irọ́ nídìí mo ti promise ẹ̀ bàbá ẹ̀ ti kú láti 29 years ago wọn àrò sùkúrú máa nana fi sọkúrọ kéèyàn sọkúrọ láti 29 years ago sí sọpé kódà kódà kọtí ẹ fún àwa lé láti 29 years láìsí kí òsèpó sí tí òsèpó kò sílẹ̀ tí òsèpó 29 years ago òkú kan ti bínú lọ́rùn. Òkú tẹ ẹ sọ̀rọ̀ láti 29 years yóò ti gbẹ ìdí yóò ti jábọ́ kúrò rẹ̀ ẹ̀yẹ kùtì ẹ̀dínsìn ni mọ́ omi kan ti gbẹ lára ẹ̀ mọ́ wá fẹ́ ká sí ó lọ́wọ́ ló fẹ́ yí ẹgbẹ́ àbọ̀n padà sọ̀rọ̀ tí mọ́ wá fẹ́ ká yí padà pẹ̀lú gbàtọ̀ wò dé èèyàn bẹ́ẹ̀ Portugal ni à ń pè ọ́ kí ló dé tó ń gbé lọ́jọ́ ta mo sáwọn ìlú èbò ní jẹ́ Portugal ìlú àwọn Portuguese èbó Portuguese ni o tún wá ń gbé lọ́jọ́ ta o gbé ní ọjọ́ ta tó jẹ̀ ní o ọjọ́ tẹ etí kòtò ló ń gbé tó ti pé omi àgbàrá kúnbẹ̀ àwọn ẹ̀fọn abẹ sáìsì ayé Ògbómọ̀ṣọ́ ni tí a bá jẹ́ ọ báyìí ọ̀sẹ̀ mẹ́fà lèèyàn máa lọ́lọ́ lọ síbi tó lọ́dọ̀ tó ń gbé bẹ́ẹ̀ ló ń gbé. Ṣé ibi tí ẹ̀ ń wò lọ́jọ́ ta hàn ẹ̀yin lè mọ̀ wò pé bóyá súnmọ́ bí ẹrọ̀fọ̀ àwọn atẹ́gùn tútù kan máa ń fẹ́ ń bẹ̀ lọ́wọ́ rọ̀lẹ́. Àwọn ẹ̀fọn tí ń gbé wéètì tí ń gbé bẹ́ẹ̀ ń gọ́. Ẹ̀rọ àwọn èèyàn wọn kàdúkú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àdúgbò tẹ́ ń wò àdúgbò àwọn èèyàn gidi mọ́ ni àdúgbò Love in Tokyo àdúgbò Láwálé Àjílò. Sórí èmi mo fẹ́ kí wọn náà máa ta kínní téèpù torí èmi ó sì dé Portugal ń rè Portugal ìlú èbó ni àwọn èèwọ̀ Portuguese ni ń dé bẹ́ẹ̀ kọ́dá kọ́ máa jẹ́ Portugal
kó wá máa gbé ní Ọjọ́ta kòtò wájú Ọjọ́ta gidi Ọjọ́ta bẹ́ẹ̀ kòtò mo máa búlé yín ńlá lópọn nìbàdàn mo máa yàn náà mo wẹ̀ lábúlé yín ńlá lópọn kí ló jọra wọn ńlá lópọn jọ Ọjọ́ta ọwọ́ àbó tiẹ̀ wọn tó ń sọ ni n ó ṣe ń jí oko ẹ̀ tó bá fẹ́ máa jẹ́ Portugal ó dé róòbù. ṣẹ́bẹ̀ yóò rí sí Ronaldo àbí kí náà ti pè é lẹ̀ mo fẹ́ rán ọkùnrin sójú